Nigeria is just a name, and it is somebody that is ruling Nigeria. Tinubu ló bà ìgbésí ayé wọn jẹ́. Ẹni tó ń rúlu orílẹ̀-èdè Nigeria lọ́wọ́lọ́wọ́ òun ló bà ìgbésí ayé àwọn èèyàn jẹ́. We boldly say it. I am a prophet. Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, àdúgbò tí ń gbọ́ wa. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ìdìbò 2027 yìí, ó tún wá ti gbẹnu tán báyìí o. Lórí interview tí bàbá confam Grant láìpẹ́ yìí tí wọ́n sọ̀rọ̀ nípa Adémọ́lá Adélékè pé tí wọ́n bá máa wọlé olè òun gbésẹ̀ tó yẹ kán gbé pé láì jẹ́ bẹ́ẹ̀ wọn ò lè wọlé làwọn kan mú bàbá confam ni wọ́n attack wọn left and right. Wọ́n ní bàbá yìí fi fara ya o, bàbá jáde, bàbá ní ṣé n tẹ fẹ́ káwọn sọ lórí online ni àwọn ò lè sọ lórí online because ó wà sensitive, kò ń ṣe nǹkan tí àwọn kan lè múlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Òun ni àwọn kan bẹ̀rẹ̀ sí threatening bàbá confam here and there. Òun ni bàbá confam wá fi jáde tán báyìí wá ń kọ ẹ̀fìdílé nǹkan jájọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu bàbá confam lórí ọ̀rọ̀ ìdìbò Ọ̀ṣun state tí bàbá yìí mẹ́nu lé àti tí wọ́n ṣe interview lé lórí jájọ gbọ́ lẹ́nu bàbá confam. Wọ́n ní bad impression lórí fídíò tí ń bá ṣe. Òun ni wípé ṣe mọ̀ wípé bó bá jẹ lọ ó tún máa ń jẹ bọ̀. Tó bá wá jẹbọ yẹn wọn á lè ti gbọ́ the other side of my story. Number one, orúkọ mi kò yí padà, bàbá confam JP náà ni. Òdú ni mi kì í ṣe àìmọ̀fólókò. Ohun tí ènìyàn bá dẹ̀ jẹ́ òun ni ó dáa kí ènìyàn máa sọ. Orúkọ tí mo jẹ́ lórúkọ tí mò ń sọ fún yín. Bí ènìyàn kan bá wá ní òun ò mọ̀ mí, á jẹ́ kan nínú àwọn ọ̀tá wa. Kò wá sí bí a ṣe máa wà nínú ayé tá ò ní lọ́tà. I am a prophet. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whoever that believeth in it. Sẹ́ni tó bá gbàgbọ́ mi ò ní problem. Mi ń ṣiṣẹ́ fún wọn. There was a woman who sent the 800,000 naira sí mi. Ó ní kí n bóun fi ṣiṣẹ́. Ìgbà tí mo rí bó ṣe ń ṣe pé ẹni tó kó fún mi gan ò ní gbàgbọ́, mo ní mú àkáǹtì ẹ̀ wá, mo dẹ̀ dá owó ẹ̀ padà fún un. So it is not as if I am full, but ohun tí mo gbé dání yìí ó ní ọjọ́ ọ̀la tó dára. Ohun tó wá ní ọjọ́ ọ̀la tó dára kò jẹ́ kí n fi èní yìí bàjẹ́. So therefore I have been careful of dealing with people. Mi ń bá ẹni tí ò ní ìgbàgbọ́ nínú ohun tí mo gbé dání, mi kì í bá wọn ṣe rárá. I don't work with them because at the end of the day, àwọn ló máa draw it down. Kò dẹ̀ sẹ́ni tó kò dẹ̀ sóhun tó lè ṣe sí. Fún gbogbo ìwọ tó ń sọ wípé bàbá ó fẹ́ jẹ nínú owó Adélékè ni, ó fẹ́ jẹ nínú owó Adélékè ni. Nínú interview tí mo grant last, tí mo sọ wípé ọ̀nà àbáyọ sí ìdìbò tó ń bọ̀ kí wọ́n try láti jẹ́ kí wọ́n connect wa. Listen to me carefully. Ìkíní, àwọn onílàákàyè èèyàn mọ̀ wípé kò jẹ́ kí n blow ọ̀nà àbáyọ sórí afẹ́fẹ́. Ìwọ tó wá ń sọ wípé irọ́ ni bàbá yẹn fẹ́ dandan kọ̀nẹ́ẹ̀tì, bàbá fẹ́ gbowó. Jẹ́ kí n sọ fún ẹ, ọpọlọ ẹ kì í ṣe pé ọpọlọ ẹ ò pé. Ìkan nínú àwọn ọ̀tá Adélékè ni ẹ. Ṣé no matter bẹ́yìn ṣe ní ẹgbọ́n tó, àwa gbọ́n jù yín lọ. Olófo lẹ́yìn, ológo làwa. Àwa ọmọ ológo a ò gbọ́dọ̀ bá àwọn olófo rìn. Kò sí bó ṣe lè ṣe. Ibi tí mo sọ̀rọ̀ dé gẹ́gẹ́ bí onílàákàyè èèyàn nínú interview yẹn, ibẹ̀ yẹn náà máa sọ̀rọ̀ dé. Ṣùgbọ́n wọn tó bá fẹ́ jẹ́ kí n parí ẹ̀,
a rí pé ìkan nínú àwọn ọ́pọ́nẹ̀tì gómìnà Adeleke ni ọ. Mi ò ní nǹkan kan tí mo fẹ́ gbà. Àlàáfíà Jerusalem ni mò ń wá. Mo kọjá wòlíì tó jẹ́ pé they are self-centered, tí wọ́n nìkan ni wọ́n ń wá. Mo kọjá èèyàn tó jẹ́ pé tí ẹnìkan ló ń wá. Ẹrù workload ti pọ̀ jù lórí mi. Mo ṣe jókòó yìí tí n bá sọ iye àwọn èèyàn, dádì ẹ jọ̀ọ́ ebi ń pa mí, dádì ẹ jọ̀ọ́ owó ilé, àwọn tí mi ò mọ̀, àwọn tí mo wá mọ̀ ń kọ́ tá à ń sanwó lé wọn, tí Nàìjíríà ti balẹ̀ ayé wọn jẹ́. Àwọn tí mo mọ̀ tá à ń rán ọmọ wọn lọ́lẹ̀wé ńkọ́, tí Nàìjíríà ló balẹ̀ ayé wọn jẹ́. It is not as if they don't want to work. Nàìjíríà bà ìgbésí ayé wọn jẹ́. Tabade sọ nípa pé Nàìjíríà bà ìgbésí ayé wọn jẹ́. You know, Nigeria is just a name and it is somebody that is ruling Nigeria. Tinubu ló bà ìgbésí ayé wọn jẹ́. Ẹni tó ń rúlu orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ òun ló bà ìgbésí ayé àwọn èèyàn jẹ́. We boldly say it. I am a prophet. Ikú tó bá máa pàgbàlagbà ṣáà ní bá kolokolo rí ẹ̀ bẹ́ẹ̀ ni. Mi ì bẹ̀rù yín o. Mi ì bẹ̀rù ẹnikẹ́ni o. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní tẹ́lẹ̀ fẹ́ wá gbé mi, mo máa tẹ̀lé yín. Ikú tẹ́ bá dẹ̀ fẹ́ fi pa mí, ẹ pa mí, kò jù yẹn lọ. Àwọn tó bí mi gan mọ̀ wípé mo mọ̀ wípé àwọn tó bí mi mọ̀ pé mo ní ọjọ́ tí mo dá nínú ayé. So therefore, wọn ò tiẹ̀ ń bá mi, wọn ò tiẹ̀ ń dẹ̀ ń pè pé confam ní no, they know. But nínú ayé yìí kí n tó lọ mo máa ṣe rere. Àwọn èèyàn máa sọ nípa mi wípé mo ṣe wọn tí mo lè ṣe. Not even about money, but ká wá àlàáfíà Jerusalem. Òun ni èmi wà after. Kí gbogbo wa wà okay. Workload ti pọ̀ jù lórí wa. Àwọn tó jẹ́ kó ṣiṣẹ́ ẹ ò fún wọn níṣẹ́, ẹ ò jọ ríṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ bá tiẹ̀ fún wọn níṣẹ́ ṣe bó jẹ́ kó ríṣẹ́ ṣe. Gbogbo ọ̀nà tó máa fi ríṣẹ́ ṣe lẹ́tí bá bẹ̀ jẹ́. Kò sí nǹkan tó ṣiṣẹ́ Nàìjíríà. Olówó nìkan ṣiṣẹ́ fún. Táníkà tó ń ronú àti dìde wọn ò lórí ọ̀fẹ́ àti dìde. Mo ṣe ń tẹnumọ́ fún gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun pátá. Mo sì tún máa sọ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun, ẹ dúró lórí ẹsẹ̀ yín ní ọjọ́ ìdìbò. Ẹ dúró lórí ẹsẹ̀ yín ní ọjọ́ ìdìbò. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun pátápátá, ẹ dúró lórí ẹsẹ̀ yín ní ọjọ́ ìdìbò. Ẹ jẹ́ kí ìdìbò yín ẹ jẹ́ kó count. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun tó jẹ́ ọmọ Ọ̀ṣun ojúlówó, ẹ má gbẹ̀yìn gbẹbọ jẹ́. Ẹ jókòó tán, ẹ dúró tán, ẹ gbé Adémọ́lá Adélékè débẹ̀. Nítorí wípé tí ẹni APC bá wọ ìjọba yẹn, ẹ máa regret ẹ o. Bàbá confam ló sọ̀rọ̀. Go and confirm all my prophecy. Ẹ regret ẹ láyé àti lọ́run. Kì í ṣẹ̀yin nìkan. Generation ẹ̀yin tí ẹ gbà tẹ́ ẹ jẹ́ kí APC wọlé máa lọ. Generation àwọn ọmọ yín tó máa jẹ̀yà nínú ẹ̀. Mi ń sọ tèmi fún yín o. Mi ò wá bú mi látàárọ̀ dọ̀la. I don't care. Ẹ bá sọ̀rọ̀ sí mi ò kíá. I don't care. Kò sí ohun tó kèmí pẹ̀lú yẹn. I am not a silent prophet. Tó o bá sọ̀rọ̀ sí mi màá gbépè fún ẹ. Bàbá kan sọ one stupid wòlíì, mo ṣe ń wò yẹn ni. Èmi ń tẹ́ ìtàwọn èèyàn. Èèyàn sọ̀rọ̀ sí mi. Ó ní kí n má fún lépè. Màá fún lépè. O tún gbé fídíò mi tí n bá tún fi lè rí ẹ tó gbé fídíò mi lẹ́ẹ̀kan sí. Mo fi ẹni tó dá ayé àti ọ̀run búra máa dúrọ̀pù ẹ wálẹ̀. Lọ bèrè mi dáadáa. Àwọn tí mo sọ pé wọn ò ní gbóhùn wọn mọ́, wọn ò gbóhùn wọn mọ́ lẹ́ni.
àwọn kan dẹ̀ wà wọ́n ṣe báyìí, kí ni mo lè ṣe lọ́wọ́ wọn? Mi ò fẹ́ dárúkọ dàtí kan nu wọn wá sẹ́kọ̀ọ́ MFM lọ jù sẹ́wọ̀n, ó jù sí ẹ̀wọ̀n kí ló ti polúkọ yá, ó jù sẹ́wọ̀n. wọn ò gbórúkọ wọn mọ́ nínú ọdún náà. À ń sọ fún ìdájọ́ pé mi ò bẹ ìjà lórí nǹkan tí kì í ṣe òótọ́, mi ń ṣe òótọ́ fún ẹni olóhùn dráàgì mi, kí ló.